kí gbogbo ọmọ Yorùbá pátápátá níbi tí a bá ti ń gbọ́ ètò ojúṣe àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjìrè. Ṣé rí ọ̀rọ̀ ọba nílẹ̀ káàárọ̀ òjìrè kò dàbí tìgbà kan mọ́, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, mo kí yín o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tán bá ti jẹ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà l'Amẹ́ríkà, yóò máa jọba nílé, yóò wà l'Amẹ́ríkà, yóò fi adélé lẹ̀ sí ilé. Ṣé rí látijọ́, èmi kéré o, ṣùgbọ́n látijọ́ nínú àwọn òye tó yé mi dáadáa lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ni wípé ọba ò kì í kúrò nínú ìlú tí wọ́n bá fi jẹ ọba lé lórí. Ọba ò kì í kúrò nínú ìlú tí wọ́n bá fi jọba lé lórí. Bó bá lọ ìjọ́ kejì ìjọ́ kẹta yóò ti padà, torí ìlú kọ̀ọ̀kan ló ní ètùtù tí wọ́n máa ń ṣe tó sì jẹ́ wípé ọba gbọ́dọ̀ wà ńbẹ̀. Ìlú kọ̀ọ̀kan ló ní ètùtù tí wọ́n máa ń ṣe tó jẹ́ wípé kábíyèsí gbọ́dọ̀ wà ńbẹ̀, ó gbọ́dọ̀ present níbẹ̀. Take for example, àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá débi wípé normal kò sí ìlú tí wọ́n ti ṣètùtù nílẹ̀ Yorùbá. Wọ́n fi ọjọba o, ẹ jẹ́ kí n sọ báyìí, ó jẹ́ ìlú ìṣẹ̀ṣe o, kò jẹ́ ìlú ìṣẹ̀ṣe o, kò síbi tí wọ́n ti ṣètùtù nílẹ̀ káàárọ̀ òjìrè ní gbogbo ìlú pátápátá. Now ọba dẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀. Ọba wà l'Amẹ́ríkà, ó wá fi adélé lẹ̀ sí Nàìjíríà pé kọ́mọ bóun délé. Ẹ dákun mọ̀ fọlọ́run ọba bẹ̀ wá ni. Ṣé ọba nìyẹn nílẹ̀ káàárọ̀ òjìrè? Tàbí ọba ò kì í travel kó lo ọjọ́ méje nílùú tó bá lọ láìsí pé ó nídìí? Ìdí tí ó sì ní ni wípé a jẹ́ pé ọba ọ̀rọ̀ ìlú lọ náà ni, kì í ṣe pé ọba ti tara ẹ̀ lọ. Ok, ọba míì wà ní Nàìjíríà ń sìn báyìí, wọ́n fi jọba ní Nàìjíríà, ó wà l'Amẹ́ríkà tó ń ṣe wúbà. Àbí kí lè fẹ́ sọ, ọba tó ń ṣe wúbà l'Amẹ́ríkà tàbí tó ń ṣe wúbà ní ìlú ní London, débi pé wíwálé rẹ̀ kò ju báyà bíi ẹ̀ẹ̀méjì láàrin ọdún lọ. Ṣérú ẹni bẹ́ẹ̀ yẹn ṣáà lè kà wọ́n sí ọba nílẹ̀ káàárọ̀ òjìrè? Àkọ́kọ́ nìyẹn. Àwọn nǹkan wà tó jẹ́ wípé ẹni tán bá pè ní ọba ó gbọ́dọ̀ ní lára. Àwọn categories kan wà tó jẹ́ wípé ẹni tán bá pè ní ọba, wípé ẹni yìí ọba ni, ó gbọ́dọ̀ ní àwọn nǹkan yẹn lára. Àkọ́kọ́ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ọba gbọ́dọ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, torí tó bá ti pe ènìyàn ní ọba, adarí ìlú kan náà ń pè lọ́ba. Adarí ìlú náà ń pè lọ́ba, tàbí adarí agbègbè kan ní ìlú tó bá kó jọ náà ń pè ní ọba. Now ọba gbọ́dọ̀ jẹ́ ẹni tó nírẹ̀lẹ̀, tó ní sùúrù, tó sì mọ̀rọ̀ gbọ́ dáadáa. Ok, take for example sin, ọba dàbí olórí ni, wọ́n fi yẹn ṣe olórí níbì kan, gbogbo ìwọ̀sí, gbogbo ẹ̀gbin orí rẹ̀ ló wà. Ọba gbọ́dọ̀ jẹ́ ẹni tó nírẹ̀lẹ̀, ọba nìyẹn o. Ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́n nínú fúnra ẹ̀. Kí náà ń pè ní pé kí ọba ó gbọ́n nínú? Ó ní wípé ṣẹ́rí nílẹ̀ Yorùbá kan tó lè fi yẹn jọba ní ìgbà kan, èmi kéré o, ṣùgbọ́n mo bá àrọ̀bá ńlẹ̀, àrọ̀bá tó ń ṣe bàbá ìtàn, èmi bá nílẹ̀. Kan tó lè fi yẹn jọba nílẹ̀ káàárọ̀ òjìrè pé ẹni yìí ọba ni, a fẹ́ fi jọba nílẹ̀ káàárọ̀ òjìrè, ó gbọ́dọ̀ gbọ́n nínú, ó gbọ́dọ̀ gbọ́n lẹ́yìn. Kí náà ń pè pé kéèyàn gbọ́n? Ó gbọ́dọ̀ mọ ètò ìlú, ó dẹ̀ gbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n ń pè ní ètùtù. Látijọ́ ọba gbọ́dọ̀ lóògùn. Ọba tó gbọ́dọ̀ jẹ, ṣé ẹ mọ̀ pé nílẹ̀ káàárọ̀ òjìrè láyé àtijọ́ gan, bíi pé kán fi ọdẹ, àlòkù ọdẹ kan tó lóògùn ní sábà máa jọba látijọ́. Àlòkù babaláwo tàbí babaláwo tó gbójú gbóyà ní sábà jọba látijọ́. Tàbí ẹni kan tó jẹ́ wípé páàgọ̀ gidi ń dà láàmú ní sábà ń jọba láyé àtijọ́. Now ìdí tó fi ń firú àwọn bẹ́ẹ̀ yẹn jọba ni wípé kí ogun má bàa kó ìlú wọn lọ, kí wàhálà má bàa ṣẹlẹ̀ nínú ìlú wọn. Ṣé rí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí nílẹ̀ káàárọ̀ òjìrè? Ẹ dákun, mo ń rọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ni. Ibi tí program yẹn ọba fẹ́ dé, tẹ́ bá wò ó, ẹ dákun, mo ń rọ ọba ilẹ̀ káàárọ̀ òjìrè ni. Ẹ bá mi wò lọ sọ́tún, ẹ bá mi wò lọ sósì. Mi ò bú ọba kankan, mi ò dẹ̀ rí ọba kankan fún o.
because ẹni bá rí ọba fín làwòwò máa ń pa o, èmi ò rí ọba kankan fín, ṣùgbọ́n èmi ń sọ ọ̀rọ̀ nípa ojúṣe àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjìrè ni. Tá bá fìyàn jẹ ọba nínú ìlú tó o ṣe ọjọ́ méje nípẹ̀bí, tí ọjọ́ méje yẹn pé nípẹ̀bí, tó o ṣe gbogbo orò tọrọ mọ́ orò ìlú àti orò títí ẹgan fúnra ẹ gẹ́gẹ́ bí ọba, pé orò tán máa ń ṣe kán tó lè fìyàn jọba nílẹ̀ Odùduwà, nílẹ̀ káàárọ̀ òjìrè, nílẹ̀ Yorùbá. Kò yẹ kí irú ọba bẹ́ẹ̀ yẹn kó jẹ́ ẹni tí ó mọ̀ fìlú lẹ̀ tàbí tí ó travel kúrò nílùú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì wà torí ìgbà tèmi ń dàgbà lọ díẹ̀díẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí mò ń rí wọn sábà kúrò nílùú o, wọn ì tiẹ̀ kúrò nílùú, wọ́n lè lọ ijọ́ kìíní ijọ́ kejì wọn á ti padà sínú ìlú wọn. Ọba iṣẹ́ ẹni tí máa ń lo ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin ní gbòòrò níta tí ò ní wọnú ìlú wa, torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ètùtù, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó jẹ́ wípé wọ́n ní láti ṣe nínú ìlú tó sì jẹ́ pé ó gbọ́dọ̀ hàn sọ́ba, kábíyèsí gbọ́dọ̀ wà ńbẹ̀. Ókè sìn, tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ nílùú, tí ogun kan bá fẹ́ ṣẹlẹ̀ tàbí tẹ́ bá ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan nínú ìlú, ọba gan ti gbọ́dọ̀ gbáradì nílẹ̀ káàárọ̀ òjìrè. Ara àwọn nǹkan tó ń pè ní pàtàkì ọba nílẹ̀ Yorùbá nìyẹn. Now ẹnìkan ló fẹ́ jọba, ó wà l'Amẹ́ríkà sìn tàbí kó wà ní United Kingdom, ó wà nílùú òyìnbó. Lóòótọ́ ọmọ ọba ní ọ́, lóòótọ́ ó wà lára àwọn ọmọ oyè tán fẹ́ fi sílẹ̀ láti jẹ ọba, ṣùgbọ́n ẹ̀yin náà jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ó wà l'Amẹ́ríkà tipẹ́tipẹ́, bóyá o máa ń wálé bóyá o kì í wálé. Ǹjẹ́ ṣé irú àwọn ọba báyìí ṣó o mọ orò ìlú gan, orò tí wọ́n ń ṣe nínú ìlú ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọba míì wà débi wípé tán bá fi jọba tán ní ẹ̀sẹ̀ àmọ́ sáré wá ògùn kiri, àlóhùn wó ògùn kiri. Ọ̀pọ̀lọpọ̀ ọba míì nílẹ̀ Yorùbá fúyẹ́, kò yẹ kó bọ́ ó fúyẹ́, ó yẹ kó bọ́ wúwo ni. We are not talking about money, we are talking about power tó jẹ́ ògùn, tó jẹ́ nǹkan ṣẹ̀dálẹ̀, nǹkan ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ bàbá wa. Ó yẹ kí ọba kó ní lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba gbọ́dọ̀ ní gbólóhùn lẹ́nu, ojúṣe ọba ni wípé bóyá nìkan wá ń sìn tí kábíyèsí bá sọ fún pé jókòó lẹ́bẹ̀ẹ́ ilẹ̀ bẹ́yẹn ní ibelebẹ̀ náà ni ó jókòó sí. Ara àwọn gbólóhùn kábíyèsí gbọ́dọ̀ ní lẹ́nu. Kì í ṣe wípé àwọn ajínigbé tàbí ẹnìkan kan dédé halẹ̀ mọ́ kábíyèsí yóò bá wọn sá lọ. Mo mọ àwọn kábíyèsí kan nílẹ̀ Yorùbá táwọn kan bá halẹ̀ mọ́ wọn, orí ẹsẹ̀ wọn ni wọ́n á dúró lé. We are not talking about pé ọlágídí, agídí yàtọ̀ sọ́ba jíjẹ o. Kó o lágídí ó yàtọ̀ sí pé ó fẹ́ jọba o. O lè lágídí kó tó pọ̀ fẹ́ jọba, ṣùgbọ́n ẹ bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá tí a ń bí, mi ì sọ níbòmí o, nílẹ̀ Yorùbá tí a ń bí, ó gbọ́dọ̀ lóògùn, ó gbọ́dọ̀ láyà, torí ògùn ló ní àyà níní ló lo ògùn. Ṣé mọ̀ wípé ipò ọba oríṣiríṣi nǹkan ni máa ń fa ìjà nínú ìlú. Ilé a máa fa ìjà láàrin ìlú kan sí ìlú kan, bẹ́ẹ̀ ni ojú mi lọ a máa fa ìjà láàrin lọ́ba méjì nínú ìlú. Bóyá láàrin ìlú méjèèjì, àwọn ìlú kan kábíyèsí bẹ́ẹ̀ lè sọ wípé ìtàn lè ṣẹlẹ̀ kẹgbẹ́ tàn kalẹ̀ kò dìjà látijọ́, kó ọ̀rọ̀ di ọ̀rọ̀ jálẹ̀, ibi tó dáko sí yẹn, ibi tí kinní kan, ibi tẹ́ kọ́lé sí yẹn kì í ṣebẹ̀ nílẹ̀ yín dé, ibi tí ẹ̀ ń ṣe kinní kan, because gbogbo àwọn nǹkan yẹn lọ́ba tí ń ṣàkóso nínú ìlú gbọ́dọ̀ mọ̀. Kí làwọn nǹkan tí àwọn ọba gbọ́dọ̀ mọ̀? Àwọn ọba gbọ́dọ̀ mọ ìṣàkóso ìlú ẹ̀ bó ti lẹ̀ wò kó kéré mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n á yí ìlú po, wọ́n á káàkiri ìlú, wọ́n á wo nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú, bóyá ìgbóná wà nínú ìlú ni, bóyá ìṣàn ṣẹlẹ̀ nínú ìlú ni, iṣẹ́ ọba ìlú ni. Kì í ṣe iṣẹ́ afọbajẹ, kì í ṣe iṣẹ́ wípé adelé ọba kan. Now kì í ṣe iṣẹ́ adelé pé ọba kan fẹ́ nìkan délé, iṣẹ́ ọba ni. Gbogbo àwọn nǹkan yẹn orò ìlú wọ́n á ti kọ́ àwọn ọba, wọ́n á ti ṣàlàyé fún ọba nípẹ̀bí. Ok, ọba tó ń wálé lóòrèkóòrè, tó ń ṣètùtù, tó ń ṣe gbogbo ẹ̀, tán bá fi rú ẹni bẹ́ẹ̀ yẹn jọba gẹ́gẹ́ bí ọmọ oyè, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí, torí pé ọba báyẹn ó ti mọ̀ nípa ètò ìlú ẹ̀ tẹ́lẹ̀. Ṣẹ́ni tí ò mọ̀ nípa ètò ìlú kankan, tí ò mọ̀ nípa nǹkan tí ń lọ nínú ìlú, tó wá di wípé wọ́n ní ọba kan gbéṣẹ̀,
tán wá kọ lẹ́tà wọ́n wá ní kí gbogbo ọmọ oyè ó fọkọ ọ́lẹ̀ lọ gbogbo àwọn ọmọ oyè wá kọ ọkọ lẹ̀ wọ́n kọ oríṣiríṣi orúkọ ọ́lẹ̀ ẹlòmíì kọ tiẹ̀ Gbádéyẹká kinní kan Gbádé ṣe kinní kan Adé ṣe kinní kan wọ́n kọ orúkọ yẹn lẹ̀ lọ lóríṣiríṣi àwọn afọbajẹ náà wá wò ó torí ẹnìkan tá a bá sọ̀rọ̀ nípa afọbajẹ ó ti ní í ṣe pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ẹ jẹ́ ká mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì gan láfọbajẹ báyìí torí tá a bá sọ pé ẹnìkan wà nínú ìlú tán ń pè láfọbajẹ kò lágbára bíi gọ́ọ̀nà kò lágbára bíi local government chairman ti bẹ́ńbẹ̀ kò lágbára bíi àwọn ìjọba kí ló ń pè láfọbajẹ láyé àtijọ́ afọbajẹ láyé àtijọ́ ìdílé kan ni máa jẹ afọbajẹ láyé àtijọ́ wọ́n máa ń yan afọbajẹ nínú ìdílé ni àwọn tán bá ti jẹ afọbajẹ nínú ìdílé kan wọn à lẹ́tọ̀ọ́ láti lè jọba nínú ìlú afọbajẹ làwọn tí ò sí nǹkan kan afọbajẹ yẹn ni wípé àwọn ni wọ́n á wo ọmọ oyè tó ètò ọba náà tó tọ́ sí wọ́n á lọ pe babaláwo wá nínú babaláwo ìlú ó ṣe gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́mọ ní olúawo tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré ni mí o gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́mọ ní olúawo tiẹ̀ olúawo ìlú yẹn ló máa dáfá tólúawo ìlú bá dá ifá wọ́n á wá wò ó wọ́n á gbé sọ́tún wọ́n á gbé sósì tán bá dẹ̀ fẹ́ dá ifá yẹn àwọn olóyè tó mọ̀ nípa ètò ìyan ọba nínú ìlú ni wọ́n á wà níbẹ̀ pẹ̀lú wọn kì í ṣe pé wọ́n á lọ dá ifá ní ọ́fíìsì gọ́vnọ̀ kì í ṣe pé wọ́n á lọ dá ifá ní ọ́fíìsì local government chairman tí gọ́vnọ̀ ó kàn mú kan tó bá wò nínú ifá rárá tán bá ti wá dá ifá yẹn tán olúawo ìlú tí ń dá ifá fún ìlú ó lè dá ifá now tó bá wá dá ifá tán wọ́n wá lè lọ gbé olúawo míì wá níta tí ó jẹ́ babaláwo wọ́n lè gbé èjìgbọ̀nà lọ́wọ́ wọ́n lè gbé akọ́nilọ́gbọ́n náà lọ́wọ́ ó ní bí olúkálùkù ṣe ń ṣe ètò ìlú tiẹ̀ now wọ́n wá pé babaláwo yẹn ni ó wá gbé ifá janlẹ̀ tó bá ti wá gbé ifá janlẹ̀ yóò wá wo ifá yẹn gẹ́gẹ́ bí wípé ṣọ́bàn tí wọ́n dá ní ìlú tí olúawo ìlú yẹn tó dá ṣọ́bà mu èwo ló kúnjù nínú ọfá tí wọ́n dá fún ẹni báyìí nínú àwọn ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ now ìdí tí ifá rẹ̀ bá wá kúnjù látijọ́ ó lówó kò lówó ọjàgbẹ̀ ọjọ́dẹ ọjẹ́ babaláwo nǹkan kí nǹkan tó bá wò kọ́ máa ṣe even látijọ́ nínú àwọn nǹkan tó yé mi mo kéré o láti mọ sọ nǹkan tí mo sọ yìí ṣùgbọ́n àròbá lèmi náà bá ń lẹ̀ gẹ́gẹ́ bíi wípé ọmọ ọba lèmi náà ọmọ ọba ni mí nílùú tá a ti bí mi now nínú àwọn nǹkan tá a gbé kalẹ̀ tá a fà kalẹ̀ tá a gbé kalẹ̀ látijọ́ even ifá lọmọ mú ọmọ kékeré tí ò ju ọmọ ọdún mẹ́fà lọ pé kan fi jọba látijọ́ ifá máa mú ọmọ ọdún mẹ́wàá a ní ọmọ ọdún mẹ́wàá yìí ní ifá mú bẹ́ẹ̀ ni láyé àtijọ́ ọmọ ọdún mẹ́wàá yìí wọ́n á dẹ̀gbẹ́ sórí oyè yóò dẹ̀ máa ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìlú dẹ̀ máa túbà yóò dẹ̀ máa túṣẹ́ now ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ wípé irọ́ ní padà máa já sí òun ni wípé ká fi aráàlú òyìnbó ká fi jọba ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni ò tó jẹ́ wípé ṣe mọ̀ wípé èrò èèyàn ó yàtọ̀ sí èrò ifá ó yàtọ̀ sí èrò ọ̀rúnmìlà ṣùgbọ́n látijọ́ ọmọ kékeré a máa jọba wọn á ní òun ní fámú nínú ilé bàbá ẹ̀ ọmọ kékeré a máa jọba láyé àtijọ́ wọn á lóun ní fámú níbi tá a ti bí i bẹ́ẹ̀ ni a máa rí bẹ́ẹ̀ kódà látijọ́ mo gbọ́ tí bàbá mi sọ fún mi wípé ifá máa mú ọmọ tuntun tán bá ẹsẹ̀ bí ifá máa mú wípé ọmọ báyìí ló yẹ kó ní ọmọ àjọba wọ́n wàá fi lára balẹ̀ tí ó fi pọ́dún 2 sí 3 tó ló fi lè ráàyè gorí àpèrè jẹ̀sórí bẹ́ẹ̀ mọ̀ lásìkò yìí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wòra yín ẹ jẹ́ ká jọ wò ó ipò ọba nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ jẹ́ ká jọ wò ó ǹjẹ́ tí wàhálà bá ti ṣẹlẹ̀ nílùú mélòó ọba ló lè dúró ǹjẹ́ tí wàhálà kan bá ti ṣẹlẹ̀ nílùú tán ti fi yín jọba mélòó nínú yín gan ló ti lè sọ pé ẹ jẹ́ kémi náà play lead role kémi náà sáyà gbangba ọba míì kò lè lead wípé
nǹkan kan ṣẹlẹ̀ nílùú ìlú sí ok jẹ́ ká take for example ọba tí ò mọ̀ nípa àṣẹṣe tẹni kó wá jagun abẹ́mọ̀pọ̀ ọba máa jagun láyé àtijọ́ ọba máa jagun látijọ́ ọba máa jagun látijọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wò mí mọ̀pọ̀ ọba máa jagun látijọ́ ọba máa jagun tí wàhálà bá ṣẹlẹ̀ nílùú kan sílùú kan ọba ọjà ogun látijọ́ ó tiẹ̀ mú mi rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú wa láwọn àgbà kan débi pé ọba àlú mi gangan fúnra ẹ̀ gba ìbọn náà yìnbọn lásìkò yìí só lè rí bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nínú àwọn kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí ṣe rí ìdí tí mi dẹ́rì pé ó ṣẹlẹ̀ ń sìn ní wípé tá bá ń sọ̀rọ̀ nípa ọba ní àsìkò yìí ipò ọba lásìkò yìí kò yàtọ̀ sí ipò wípé wọ́n kàn yẹn nìkan gẹ́gẹ́ bí adarí kan pé ká iṣẹ́ ríbi tí ọ̀rọ̀ lọ́balọ́ba ń lọ nílẹ̀ káàró òjìrè lásìkò yìí pé mi ṣe wo wọn à ní máa ṣe pẹ̀bí mọ́ ìpẹ̀bí tá a dẹ̀ ń sọ yìí kí ló wà ní pẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe tí ń bẹ nílùú wọn á mọ nǹkan tí mò ń sọ dáadáa ilẹ̀ Yorùbá là ń polówó ilẹ̀ Yorùbá là ń sọ ibẹ̀ ni wọ́n ti bí wa ibẹ̀ ni wọ́n forí wa sọ now tó bá yá ń sìn àwọn pé à ń ṣèpẹ̀bí yẹn wọ́n máa káńsù ẹ̀ nílẹ̀ káàró òjìrè tó sì jẹ́ wípé torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ rèé o ẹ má bínú sí mi o ọba tí ó fi àpẹẹrẹ lélẹ̀ nínú ìlú pé kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe nílùú now ọba yẹn wá gbéṣẹ̀ afọbajẹ gan ẹni tó ń pè láfọbajẹ gan ti gba Jésù lólúwa tó lùgbàlà rẹ̀ afọbajẹ gan mo ń sọ òun gan ti gba Jésù lólúwa tó lùgbàlà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè kábíyèsí sọ fún ọ pé ẹni tí ò bá ti sin Jésù ò gbọdọ̀ bóun ṣe o àwọn olóyè tí ń bẹ nínú ìlú náà ti gba Jésù lólúwa tó lùgbàlà wọn ẹ dákun bo ni ìpẹ̀bí ti fẹ́ jáde àfọ̀bàjẹ́ ti gba Jésù ó lóun ọ̀ráyè tán bá ti lè lò nílànà ti Jésù mo kàn ń sọ ni o tó sì jẹ́ wípé ìlú ò ní túbà ìlú ò ní túṣẹ aró ò ní rókùn aró ò sì ní ro adìyẹ kò ní ro adìyẹ látijọ́ ìgbóná á máa ṣẹlẹ̀ nílùú látijọ́ àìsàn á máa ṣẹlẹ̀ látijọ́ ogun á máa ṣẹlẹ̀ nílùú látijọ́ ìjà àgbà sí ìjà àlú ìjà ọba sí ilé ọba máa ṣẹlẹ̀ látijọ́ tó jẹ́ wípé olúkálùkù ní ó ní nǹkan tí ó fi gba ara rẹ̀ sílẹ̀ now ǹjẹ́ tí wàhálà bá ti wà ṣẹlẹ̀ nínú ìlú tó jọba lé lórí ṣé àwọn aráàlú sọmọ bọ̀ láàfin kábíyèsí á máa lóògùn ju kábíyèsí ní lóògùn ojú látijọ́ nínú ìlú torí yóò jọba yóò bá lórí oṣó àjẹ́ emèrè gbogbo àwọn olóògùn tí ń bẹ nínú ìlú ní kábíyèsí yẹn ọba lé lórí. wọ́n fẹ́ káyìn ọba máa ronú o wípé ǹjẹ́ sí mo tọ́ sí ipò tàgbé mi sí láì ní àwọn nǹkan tí mo sọ yìí lọ́wọ́ ọba mi fúyẹ́ débi wípé bọ́n bá halẹ̀ mọ́ yóò sá lọ ni ọba mi ìbí tó fúyẹ́ dé tí wọ́n bá halẹ̀ mọ́ lásán yóò sá lọ ni ẹ tiẹ̀ ní gbó pínpín ẹ̀ mọ́ ọba mi wàhálà ilẹ̀ ìjálẹ̀ à ń lọ kóòtù à ń lọ gbogbo ẹ̀ à ń lọ gbá àlàwú ni ó fi gbogbo ẹ̀ ṣe tí rẹ̀jíìmù rẹ̀ ó fi parí nínú ìlú títẹ̀ náà rí ó fi tán tí ó fi wàjà tí ò ní sí development kankan nínú ìlú wọn now àwọn kan pè mí àwọn kan sọ̀rọ̀ wípé ká fi àgbàlagbà jọba nínú ìlú ẹ gbọ́ o ká fi ẹni tó kàwé jọba yìí ò ní kí ìlú mọ́ develop o tó sì lóògùn tó lágbára tó lépò tó lóògùn tó lágbára tó lóògùn tó sì lóye ìyẹn ò ní kí ìlú mọ́ develop o ẹ má ṣì wà gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o ká fi ọ̀dọ́ jọba nínú ìlú tó jẹ́ pé lóòótọ́ ohun gangan ni fámú tó sì lóògùn kò ní ò ní kí ìlú mọ́ develop o ẹ máa gbọ́ ká tó lè yan ọba nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣe báyìí ọba tó yẹ ká àwọn tó wà entitled láti jọba nílẹ̀ Yorùbá ó ní ọmọ tó bá wá láti ilé oyè ọmọ oyè tí wọ́n kọrúkọ ẹ̀ sílẹ̀ tí Ifá bá wá mú kan nínú wọn tó ń gangan fún rẹ̀ wá jẹ́ ẹni tó mọ̀ nípa ìṣẹ̀ṣe àti àṣàlù tí wọ́n ti bí yálà ó wà nílùú òyìnbó kò sí nínú òyìnbó tó jẹ́ pé gbogbo ìgbà tó wà nílùú òyìnbó ó ń participate nínú ìṣẹ̀ṣe ó ń gangan fún rẹ̀ gbé ìṣẹ̀ṣe yẹn lọ́wọ́ ó sì ń pe àwọn ìṣẹ̀ṣe yẹn ìyẹn àwọn forefather wa wọ́n sì ń dá lóhùn irú àwọn tó yẹ kó jọba nù
kì í ṣe ẹni tí ó ẹ̀sẹ̀ jọba pé mo fẹ́ jọba yóò ẹ̀sẹ̀ àmọ́ owó lóògùn kan kiri wọn á mọ wá ẹni tí ó fún ní kinní kan kiri yóò mọ travel káàkiri torí pé ó fẹ́ jọba. Ẹ dúró, kí náà ń pè lọ́ba? Ìwọ̀fà pàdé ọba lójú ọ̀nà lọ́ba káwọ́ mọ́rí, ó ní lọ́ba mérí wípé orí ọba dẹ̀ ṣèmi náà lólówó, kò ṣèmi náà bí ìjòyè, kémi náà mọ tẹ̀pá àlẹ̀kẹ̀ kí n dádé sórí, kémi náà dàbí ọba. Ọba bá wo ẹ̀yìn lọ́ba bá wò wọ̀fà lẹ́yìn lọ́ba mérí wípé ṣé wọ̀fà rò pé ẹrù ọba sọ̀rọ̀ pé easy àti rù ni? Nǹkan tó ń pè lọ́ba kì í ṣe ẹrù tó easy ní ipò ọba. Number one, tó bá ti jẹ ọba nínú ìlú, ẹ mọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun fẹ́ jọba o. Tó bá ti jọba nínú ìlú, máa gbọ́ gbogbo ẹrù ìlú ó ti dorí orí ẹ̀ ló wà. Ẹrù ìlú ni mo ń sọ orí rẹ̀ ló wà. Tó bá ti jọba nínú ìlú, tó bá jẹ́ pé ìlú òyìnbó ló wà, tètè ya máa kó ẹrù rẹ̀ bọ̀ Nàìjíríà. Kì í ṣe wípé wàkàf mo fẹ́ lọ lo ọjọ́ méje, mo fẹ́ lọ lọ́jọ́ 5. Ọba ò kì í kúrò nínú ìlú. Kọ́pọ̀lọpọ̀ ìní àwọn tó fẹ́ jọba kán mọ gbọ́ báyìí, mi ò rí orí adé kankan fín. Ọba ò kì í kúrò nínú ìlú. Ọba ọmọ tó béèrè pé kí ló tó kù ni. Ọba tó yẹ pé wọ́n fẹ́ ṣe orò nílùú kò sí ńbẹ̀. Ọba tó fẹ́ ṣe ètùtù ìlú tí ò sí ńbẹ̀, tó jẹ́ pé ṣe ní ń pè láti London, tí ń pè láti Amẹ́ríkà. Ọba mi àti ẹ̀mọ́ jẹ gan. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wo àwọn ìlú kéréje, ẹ má jẹ́ kí n pè ní ìlú kéréje, àwọn ìlú nílẹ̀ káàárọ̀ òjìrè, Èkìtì ní o, Ọ̀ṣun ní o, Ìbàdàn ní o, Ọ̀yọ́ state ní o, Ọ̀ṣun state ní o, Èkìtì state ní o, Ògùn state ní o, Lagos state ní o, Ondo state ní o. Àwọn ibi tí wọ́n pera wọn gẹ́gẹ́ bí ọmọ Odùduwà, ọmọ Yorùbá, tẹ́ bá wo àwọn ọba ìlú kọ̀ọ̀kan, ẹ máa débẹ̀ ní bá wọn lé. Wọ́n á níbo ni kábíyèsí lọ, wọ́n á ní kábíyèsí travel. Kábíyèsí tó sì travel, wọ́n á lọ fi adélé sílẹ̀. Adélé tán fi sílẹ̀ yẹn tó jẹ́ pé yọmọ bá kábíyèsí délé. Ẹ dákun, sóun ní kábíyèsí, sóun ló ṣe ìpẹ̀bí, sóun náà ṣe pẹ̀bí fún. Mo fẹ́ jẹ́ kí àwọn ọba nílẹ̀ Yorùbá, mo fẹ́ kí a máa ro àwọn nǹkan tí mò ń sọ yìí ni o. Mi ò rí ọba fín o. Ara àwọn nǹkan tí ọba, àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ní pé mo fẹ́ jọba, kì í ṣe pé ìgbà tí ètò ọba bá tó délẹ̀ lọ́ẹ̀sẹ̀ tó máa sáré ògùn kiri, lọ́ẹ̀sẹ̀ tó máa sáré wípé bóun náà ṣe ṣètùtù ìlú. Ẹni tó bá fẹ́ jọba, ó gbọ́dọ̀ mọ̀ nípa ètò ètùtù ìlú ẹ̀. Ìyẹn ni ò ní di controversy, ní wàhálà òfin ní ṣẹlẹ̀ nígbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nínú ìlú. Yóò fi di wípé wàhálà kan kò ní ṣẹlẹ̀ nígbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nínú ìlú tó ọjọba lé lórí. Ọjọba ń sìn, ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé ọjọba, gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ti wá láti Amẹ́ríkà, láti London, wọ́n ti wá bọ̀ ṣàyẹyẹ pé ọ̀rẹ́ wa ti dọba. Ṣùgbọ́n ṣó olóògùn sọ lágbára, ṣé ìsìnkú owó nìkan ló kó dání? Èmi ò dẹ̀ rí ọba kankan nílẹ̀ Yorùbá bá ṣe ń pariwo pé àwọn ọba kan wá láti London o, wọ́n mú ọba wá láti Amẹ́ríkà o, tó sípàánù gbogbo ìlú ẹ̀, tó tún gbogbo ẹ̀ kàn. Èmi ò tí ì rí o. Tó tún gbogbo títì ìlú ẹ̀ ṣe látòkè délẹ̀, èmi ò tí ì rí. Tàbí tó lóun fẹ́ ṣe solar installation, fẹ́ install solar sí odidi ìlú. I want to install solar into my town, tí ó install solar sí ìlú ẹ̀ débi wípé gbogbo ìlú rí ọmọ tan náírà kájí. Èmi ò tí ì rí o. Èmi ò dẹ̀ tí ì rí ọba kankan tó wá láti ìlú òyìnbó tàbí láti Amẹ́ríkà tí ń sanwó àwọn ọmọ ìlú ẹ̀ wípé ẹ̀yin ọmọ ìlú mi pátápátá o, lóṣooṣù mọ̀ fún lówó o. Kí wá ní ìtumọ̀ rẹ̀? Ká mú ọba l'Amẹ́ríkà, mi ò ní ká mú ọba l'Amẹ́ríkà, mi ò ní kò dáa o. Ọba ẹni tó bá fẹ́ jọba pé Amẹ́ríkà lọ wà lókè, ó wà ní diaspora fẹ́ jọba, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé ká tó fi ọ́ sórí ipò ọba yẹn gan ló ti mọ orò ìlú ẹ̀, ló ti ń participate ní gbogbo ìgbà nínú gbogbo ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe nílùú ẹ̀. Tí Ifá bá wá mú ọ gẹ́gẹ́ bí ọmọ oyè, o ò lè ní problem. Now, téèyàn bá ti jọba, ipò ọba máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan lọ́wọ́ èèyàn. Àkọ́kọ́, yóò gba iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀. Ìwọ tó bá jẹ́ pé o ní company lóríṣiríṣi, o ní láti lè fi àwọn kan síbẹ̀ ni. O lágbára àti lè dé mọ́ travel lọ sí Amẹ́ríkà pé mo ní company ní London. Tó bá ní ẹni tán bá mú gẹ́gẹ́ bí ọba, tó bá ní company sí Nàìjíríà, ìyẹn ò ní kó má run company rẹ̀. Ọba mi àti ẹ̀mọ́ wò wípé wọ́n ti fi mí jọba o. Yes,
olówó ni mí, agbélé iṣẹ́ oríṣiríṣi wá sílùú ẹ̀, yóò sì ti àwọn ọmọ ìlú ẹ̀ lẹ́yìn, nǹkan ń pè ní ọba gangan nù. Yóò dẹ̀ ti ilẹ̀ ìlú ẹ̀ lẹ́yìn, alálẹ̀ ilẹ̀ Yorùbá rẹ̀, alálẹ̀ ilẹ̀ tí wọ́n fi jọba lé lórí kò ní fílẹ̀, yóò mọ gbé gẹ́gẹ́gẹ́. Níjọ́ tán bá fẹ́ ṣètùtù ìlú, ọ̀bọ wà ńbẹ̀. Níjọ́ tán bá fẹ́ sọ̀rọ̀ ìlú, ọ̀bọ wà ńbẹ̀. Lọ́jọ́ tán bá fẹ́ sí Ògún, wọ́n fẹ́ bọ Ògún nílùú, ọba ló gbọ́dọ̀ líìdì ikú afọ́ bọ Ògún nínú ìlú. Kì í ṣe pé ọba ẹ̀sẹ̀ mọ́ béèrè tàbí pé ìyàwó ọba ẹ̀sẹ̀ mọ́ kọ̀ǹtró ọba wípé ọba ẹlòmíì ìyàwó rẹ̀ ní ọmọ kọ̀ǹtró rẹ̀. Ìyàwó tó fẹ́ tó jẹ́ wípé kì í ṣe ìlú rẹ̀ ní. Okay, take for example, èèyàn jọba sí ìlú kan, wá lọ fẹ́ obìnrin nílùú mìíràn, wọ́n wá sọ pé ọjọba, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe àtòrò ìlú rẹ tí ìwà àtìyàwó rẹ ọba mọ́ participate níbẹ̀. Ẹ má fẹ́ jí ọba, ó gbọ́dọ̀ fẹ́ obìnrin tó gbọ́dọ̀ jẹ́ obìnrin tó jẹ́ pé òun gan mọ̀ nípa àṣẹṣe o. Bẹ́ẹ̀ ni, torí wípé tí ọba bá jẹ nínú ìlú, tíyàwó ọba mọ̀ nípa àṣẹṣe, ìṣòro tán ni. Ìyàwó ọba ọmọ kọ̀ǹtró ọba míì wípé má dá wọn lóhùn, má bá wọn dá sí o, ìyẹn ọ̀kan ọ̀. Àbẹ́ mọ̀ pé obìnrin á mọ kọ̀ǹtró obìnrin gbà mí, obìnrin á mọ kọ̀ǹtró ọkùnrin ẹnu mi àgò, obìnrin á mọ kọ̀ǹtró ọkùnrin mi nígbà mí débi wípé ó lè sọ fún mi pé já travel jàre, má dá wọn lóhùn, tó sì jẹ́ wípé kíní yẹn máa pa ìlú yẹn lára. Mo mọ àwọn ọba kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire débi wípé ta ló fẹ́ gbéná wojú ẹkùn, ojú wọn gan ṣòro ó wò. Irú àwọn tó ń pè lọ́ba nù. Ọba tí nǹkan kan ṣẹlẹ̀ sí tí yóò sọ fún ẹni yẹn pé ọyá jókòó lẹ́ńbẹ́ mọ́ dìde, ẹni yóò ní lágbára ti lè dìde. Irú àwọn tó ń pè lọ́ba nù nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣùgbọ́n sìn, àwọn wo la fi ń jọba nílẹ̀ Yorùbá? Àwọn tí gómìnà bá mú. Bẹ́ẹ̀ ni, kò jù báyẹn lọ. Àwọn tí gómìnà bá mú tàbí tí àwọn tí ìjọba bá mú la fi ń jọba nílẹ̀ Yorùbá. Ká tiẹ̀ sọ wípé gómìnà ló mú èèyàn, gómìnà ló mú, ṣùgbọ́n lóòótọ́ Ifá ló mú ẹni yẹn. Kì í ṣe pé wọ́n lọ dá Ifá yẹn ní ọ́fíìsì gómìnà, tàbí ká lọ dá Fá ní ọ́fíìsì local government chairman, tàbí ká lọ dá Fá lọ́dọ̀ anybody ní ìta kankan. Ààfin la ti ń dá fáàlú, ààfin òun la ti ń dá fáàlú. Tán bá fẹ́ kọ ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gò mọ̀ nǹkan tán ń pè lọ́ba. Ẹlòmíì ọkàn dédé sọ pé òun náà fẹ́ jọba, yóò fowó kọ́ ọ́lẹ̀ lọ́wọ́ kọ́ ọmọ oyè. Ṣé ẹ̀rù pọ̀ bá jẹ́ ẹrù tó rọrùn ní sá? Tí ìbá ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tán bá sùn kàgìrì tán, tí Ifá bá sùn kàgìrì tán, látijọ́ ni mo fi jọba. Ẹlòmíì tán bá lọ́ fẹ́ fi jọba yóò sá lọ ni. Ẹlòmíì tán bá wọ́n lọ dọ̀bálẹ̀, wọ́n lọ bá níbi tó bá wà pé ìwọ ni Fá mú, ẹlòmíì ò ní gbà, yóò sá lọ ni, alóhùn jẹ. Toró mọ̀ wípé ẹrù ọba ò rọrùn lásìkò yìí. Just ordinary person tó kàn sí business níbì kan tí ọmọ nípa ètò ìlú, òun náà lè jọba. Téèyàn bá pẹ́ nílùú kan tó pẹ́ ń bẹ̀, títàn bá tàn lẹ̀, òun náà lè jọba báyìí. Tó o bá sá ti lówó lọ́wọ́, ẹ ń bá lówó lọ́wọ́ báyìí ló lè jọba. Ẹ jẹ́ ká wọnú ìlú. Ṣé gbogbo ìlú dàbí àtijọ́ mọ́? Ṣé gbogbo ìlú dàbí àtijọ́? Ìlú ti bàjẹ́. Ẹ wo àwọn ìlú káàkiri, ẹ̀yin náà wò, ẹ wo àwọn tán fi ń jọba nínú ìlú, ẹ wò wọ́n lóríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ ọba míì gan lọ́kàn rẹ̀, òǹgọ́ ọmọ sọ, yóò mọ wá sọ́kàn rẹ̀ pé kọ́ òǹgọ́ ọ̀tọ̀ sọ́ba. Ọ̀pọ̀lọpọ̀ ọba míì tán bá ní kó ṣàdúà nílànà ìbílẹ̀, kò lè dá dúà lànà ìbílẹ̀ sí. Tó sì jẹ́ wípé ìlànà ìbílẹ̀ la fi jọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọba mi ò lè dá dúà ṣe nílànà ìbílẹ̀. Tọ́ba ní kábíyèsí o, ẹ tò gògóró lẹ̀, ó yẹ ta sinapu lẹ̀, ó yẹ ṣàdúà, ẹ mọ̀ gbọ́dọ̀ ṣe mọ̀ ṣàdúà bálá tó dúpọ̀ pọ̀ mọ́ nǹkan. Ọba mi tọ́ba ní kó kí Ògún, kò lè dà kí. Ọba mi tọ́ba ní kó kí tọ́ba ní kí ọba mi tọ́ba ní kó kí oríkì ìlú ẹ̀ gan. Ṣé nǹkan ọba mi ò mọ oríkì ìlú ẹ̀, ibi tọ́ba mi ìyá dẹ̀dẹ̀ rẹ̀ dé. I'm telling you, ọba mi ò mọ oríkì ìlú ẹ̀. Kí ló ṣe fà á? Kì í ṣèlú yẹn ló gbé dàgbà. Ìjọba ló mú iná ti Fá. Àwọn tí Fá mú wọ́n ti pa wọ́n tì, wọ́n mú wọn. Àwọn tó lówó tán pe gọ́fúnà, tán pe kinní kan, àwọn yẹn gangan ni kinní. Ọba mi ò lè dá oríkì ìlú ẹ̀ kì.
pé kábíyèsí ẹ kì ìlú yín, ìlú tẹ́ ẹ jọba lé lórí, ọba mi ò lè dá kì. ṣó yẹ kó sì rí bẹ́ẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè tá a wà yìí? òun gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pọ̀ ba lé ó ti gbéṣẹ̀, ọba àlú ẹ ti gbéṣẹ̀, wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n náà forúkọ ọmọ oyè ránṣẹ́, àsìkò ìgbà yẹn lọ́mọ wálé fìrìfìrì wọ́n náà mọ wálé. ẹlòmíì tó bá ti ń gbọ́ pé kábíyèsí ti ń dàgbà, ó ti ń ṣàìsàn, kò lè pẹ́, bàbá ò lè pẹ́ gbéṣẹ̀, ẹlòmíì ọmọ wálé fìrìfìrì tó ní pé ká lè bá a fọ ní ipò ọba. ẹ̀yin ìjọba, ẹ dákun, ẹ̀bẹ̀ kan tá a fẹ́ bẹ̀ gómìnà òun ni wípé gómìnà ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ni yín. gómìnà ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ni yín. ẹ sì mọ̀ wípé ká tó lè fìyàn jọba nínú ìlú, Ifá ló gbọ́dọ̀ tọ́ka ẹ̀. kì í ṣe pé owó yàtọ̀ sí Ifá. Ifá tí ó sì tọ́ka rẹ̀, Ifá tẹ̀ wò yẹn kì í rìnrìn ya o. kí Ifá tó lè tọ́ka ẹnìkan pé ẹni báyìí ni ẹ mú, Ifá ti mọ̀ pé ìlú ó tùbà yóò túṣẹ ni. ẹ dákun gómìnà, ẹ̀yin gómìnà, tó lẹ́yìn gómìnà náà láfọbàjẹ́ báyìí. gómìnà láfọbàjẹ́, tí afọbàjẹ́ kan bá lòun wà nínú ìlú, irọ́ la bá ń bẹ̀ o. gómìnà ní ń fọbàjẹ́ o, kò sáfọbàjẹ́ kankan nínú ìlú, kò sílùú kankan tó láfọbàjẹ́ nílẹ̀ Yorùbá yìí, kò wọ́pọ̀. gómìnà láfọbàjẹ́ o. ẹ dákun ẹ̀yin gómìnà, ẹ bá wa rí wípé torí mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ pùtù ọ̀rọ̀ yẹn, because bá ní kí n pùtù ọ̀rọ̀ yẹn máa kò lè yé mi bí màá ṣe dàálẹ̀, bí màá ṣe tó kò yé mi. ṣé ká wá dáfá lọ́fíìsì yín lọ dáa ni ẹ̀yin gómìnà, àbí kẹwàá àbí kẹwàá ń bẹ̀ nígbà tó bá ń dá Ifá? torí èmi rí Ifá dídá látijọ́ pé wọ́n fẹ́ yan ọba, kì í ṣe processing tó easy o. pé wọ́n fẹ́ jọba láàrin bíi ọdún kan ọdún méjì, wọn á ti dáfá ẹ̀, olúkálùkù ti gbéra. because kìíní ò yé mi ní, ṣé tán bá dáfá lọ́fíìsì ẹ̀yin gómìnà, ṣé káwọn máa dáfá lọ́fíìsì yín kẹ́ ẹ pé babaláwo kó wà nínú èsì kó máa dáfá lọ́fíìsì yín kẹ́yìn náà wà ń bẹ̀, ẹ̀yin lẹ́kùn mú tó wí ń bẹ̀, eléyìí ni ẹja mú. gbogbo àwọn nǹkan tá a dẹ̀ ń sún yẹn, ó ń pa ìlú àti àṣà ìlú, ó ń pa lára. ọba mi à ní òun ọ̀fẹ́ ìṣẹ̀ṣe nílùú mọ́, ọba mi àti ẹ̀mọ́ sọ alóhùn ọ̀fẹ́ ìṣẹ̀ṣe nílùú mọ́. ọba mi àti ẹ̀mọ́ sọ pé òun ò gbọ́dọ̀ rí egúngún nílùú mọ́. ọba mi àmọ́ sọ alóhùn ò gbọ́dọ̀ rí ibi tí wọ́n ti ń bọ Ògún kankan nílùú mọ́. ọba mi àmọ́ sọ alóhùn ò gbọ́dọ̀ rí ibi tí wọ́n ti ń bọ òrìṣà kankan nílùú mọ́. tó dẹ̀ jẹ́ wípé ìlú kọ̀ọ̀kan ló lórìṣà tiẹ̀, ìlú kọ̀ọ̀kan ló ní orò tí wọ́n ṣe ń bẹ̀, ìlú kọ̀ọ̀kan ló ní ìṣẹ̀ṣe tiwọn tí ìkankan ò dẹ̀ papọ̀ mọ́kan. bá a ṣe ń ṣèṣẹ̀ṣe ìlú kan ó yàtọ̀ sí bá a ṣe ń ṣèṣẹ̀ṣe ìlú bòmíì tí gbogbo ẹ̀ ò farajọra wọn, tó jẹ́ pé gbogbo ẹ̀ létòlétò ni, tó ti ní àwọn tó ń bọ wọ́n. ok, ìwọ náà wàá wò ó gẹ́gẹ́ bí ọba, ṣó o mètò ìlú ẹ̀? lóòótọ́ náà ti fi ọ́ jọba, wọ́n ti mọ́mú oyè, Ifá ti mọ́mú oyè, Ifá kan ti mọ́mú oyè ní àwọn Ifá tí wọ́n kó lọ́wọ́, wọ́n ti mú ọ gẹ́gẹ́ bí ọba. ṣùgbọ́n ìwọ náà mọ ọ̀rọ̀ lọ́kàn ẹ sí ọba ní ohun tó tọ́, because mo fẹ́ kí àwọn ẹlòmíì mọ ọ̀rọ̀ lọ́kàn ẹ, ṣé mo mẹ́rìtì ipò tán gbé mi sí gẹ́gẹ́ bí ọba ìlú? ṣé àwọn kàtẹ́rì àtàfin jọba nínú ìlú ǹjẹ́ ṣé mo ní lára tí wọ́n fi pè mí lọ́ba? ṣé èsì pé nǹkan mọ bá wọn lọ ìpàdé lọ́balọ́ba pẹ̀lú ọlọ́pàá lẹ́yìn, tí nǹkan mọ kó àwọn convoy lẹ́yìn lásán ni? kádẹ́kù convoy lẹ́yìn, ìyẹn ò ní kọ́ tàmọ́rọ̀ ọba mú. kákó convoy lẹ́yìn, ìyẹn ò ní ká mọ̀ mọ́ bá. ọ̀pọ̀lọpọ̀ ọba míì wà débi wípé nínú ìlú ẹ̀ a máa jẹ́ kó máa yé wọn wípé olè ò lè wọ̀ lúwo, olè ò sì lè wọbẹ̀ lọ́sàn yẹn. ṣé èsì ọba tí wọ́n ń kàn pè lórí fóònù táyà rẹ̀ ọmọ ẹja tí ó sá lọ, ṣé èsì orú ẹ̀ ní ń pèrè ẹ̀ lọ́ba? kò yẹ kírú àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrì nílùú tá a wà, ìlú tó lọ́ba tó tún ní joyè o. ọ̀pọ̀lọpọ̀ ọba míì kò gbàmọ̀ràn lẹ́nu àwọn oníṣẹ̀ṣe ìlú mọ́. a máa jẹ́ kó máa yé wọn wípé I don't want to hear anything ìṣẹ̀ṣe nílùú mi. ìlú kan ti ẹ̀wà tí mo lọ lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀kọ́ pẹ́,
ọba yẹn ó ti ju àwọn nǹkan òrìṣà abẹ fúnra ẹ̀ lójó. Wọ́n ní ọba tó gba Jésù adé apẹ lórí rẹ̀ o ọba tó gba Allah adé apẹ lórí rẹ̀ o. Ẹ má tara yín jẹ, ìtànjẹ lásán lásán ni. Àwọn ìlú kọ̀ọ̀kan even gan nínú bíbélì wọ́n jọba nínú bíbélì. Bíbélì ò jẹ́ kí bíbélì ò ṣàlàyé gbogbo àwọn kìràtèríà tí ọba wọn ní kó tó di pé wọ́n mú wọn gẹ́gẹ́ bí ọba. A kàn gbọ́ pé wọ́n tàmù òróró lé Sámúẹ́lì lórí ni gẹ́gẹ́ bí ọba. Bíbélì ò jẹ́ kó yé wa, wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ kí ni àwọn Sámúẹ́lì ní lára, kí ni nǹkan tán ní. Àwọn ọmọ Ísírẹ́lì lọ jagun, ṣé wọ́n di ìhámọ́ra ogun ni? Ogun gbogbo ẹ̀ sọ wà lára wọn. Wọn Bíbélì ò ṣàlàyé yẹn fún wa. Wọ́n ní Dáfídì wọ́n ní ó fi òkúta 5 ó fi pa Gòláyátì. Wọ́n ní Dáfídì fi òkúta 5 wọ́n tó fi pa Gòláyátì. Èmi ò ní kó fi pa Gòláyátì o, ṣùgbọ́n wọ́n ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ kànnàkànnà ṣé òkúta tó rẹ ni àbí ọ̀kàndédé mọ́kúta ńlẹ̀. Síbi nǹkan tá a rí la kàn tẹ̀lé. Lórí kinní yẹn gan tí gbogbo ẹ̀ tí wàá fẹ́ dàpọ̀ mọ́ra wọn. Wọn á lọ́ba kan gba Jésù, wọn á lọ́ba kan gba Kùránù. Ok, ìbéèrè tèmi gangan rèé ni wípé kí ni ẹ̀sìn Yorùbá kí Bíbélì àti Kùránì tó dé? Kí ni ẹ̀sìn tá à ń sìn nílẹ̀ Yorùbá kí Bíbélì àti Kùránì tó dé? Tó sì jẹ́ wípé ọ̀rọ̀ wà lọ́rùn tó kọjá àṣẹ̀ṣe tá a gbé dání, tó kọjá àṣẹ̀ṣe àwọn bàbá wa. Ok, nígbà tí Kùránì dé nígbà tí Bíbélì dé, nǹkan tí ò yé mi rèé o. Nígbà tí Bíbélì dé tí wọ́n wá wàásù ìyìn rere fún wa pa àti gba Jésù lólúwa tó lùgbàlà wa, mi ní kò dáa o. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ràn rẹ̀, mi ní kò dáa o. Tán ní àti gba Jésù lólúwa tó lùgbàlà wa tí wọ́n hà náà sí ẹ̀ fún wa, tí ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ sọ wípé mo fàyè mi fún Jésù, mo fàyè mi fún Jésù, mo fàyè mi fún Jésù. Now nǹkan tí ò wá yé mi rèé, ṣé bá a ṣe ń ṣe religion ní Nàìjíríà náà ṣe ń ṣe ní Israel tí ètò Bíbélì ti wá, ètò ìyìn rere ti wá, ìyẹn ní Jerusalem? Ṣé Israel ni àbí Jerusalem? Israel náà ni àbí Jerusalem? Now ǹjẹ́ àwọn táwọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ìjẹ́ ṣé ogun ọmọ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wọn títí di àsìkò yìí? Táwọn wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni o. Ǹjẹ́ ṣé ogun ọmọ ṣẹlẹ̀ nílùú wọn títí di àsìkò yìí? Nígbà tí Bíbélì jẹ́ kó yé wa pé idà ò ní tán ní ilẹ̀ Ísírẹ́lì. Ǹjẹ́ ṣé ogun àti wàhálà ọmọ ṣẹlẹ̀ nílùú wọn títí di àkókò yìí? Láwọn táwọn wò gẹ́gẹ́ bí wípé ibẹ̀ náà ti mú religion wá. Ǹjẹ́ àwọn táwọn wò gẹ́gẹ́ bí pé ibẹ̀ náà ti mú religion wá, ǹjẹ́ àwọn ní CAC lọ́dọ̀ wọn? Torí kò yé mi o. Ṣé ní Redeem lọ́dọ̀ wọn? Ṣé ní Winners Chapel lọ́dọ̀ wọn? Ṣé ní Government Church lọ́dọ̀ wọn? Ṣé wọ́n ní The Apostolic Church lọ́dọ̀ wọn? Ṣé wọ́n ní Anglican Church lọ́dọ̀ wọn? Mo kàn fẹ́ jẹ́ kájọ máa ṣe àpèyẹ̀wò ni o. Ǹjẹ́ àwọn táwọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ǹjẹ́ ṣé wọ́n ní Cherubim and Seraphim Church lọ́dọ̀ wọn? Àbí wọ́n ní Celestial Church lọ́dọ̀ wọn? Láwọn táwọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni o. Because mo fẹ́ jẹ́ kí a fi ara balẹ̀ gbọ́ mi dáadáa. Now aláàgbà Jésù lólúwa tó lùgbàlà wa, ìgbàgbọ́ dẹ̀ jẹ́ kó yé wa wípé Bíbélì o, àwọn tí à ń practice pẹ̀lú Ísírẹ́lì ni wọ́n ti wá. Israelite ni wọ́n, all the Israelites, àbí mo fẹ́ kó yé wa ni o. Now tá a dẹ̀ mọ́ lọ síbẹ̀ gẹ́gẹ́ bí Jerusalem, tá a mọ́ lọ Jerusalem ní every year tá à ń pè ní JP, Jordan people, táwọn èèyàn máa ń travel lọ. But ìbéèrè tí mo wá fẹ́ béèrè rè tí ò yé mi o, ṣé Anglican Church wà, ẹ jẹ́ n sọ báyìí, ṣé Redeem Church wà ní Jerusalem tó jẹ́ wípé Jerusalem ló dá sílẹ̀? Ṣé CAC wà ní Jerusalem tó jẹ́ pé sí àwọn Jerusalem ló dá sílẹ̀? Ṣé Celestial Church wà ní Jerusalem? Ṣé Cherubim and Seraphim Church tó wà ní Jerusalem tó jẹ́ pé Jerusalem láti mú wá àwọn náà sì dá sílẹ̀? Ṣé CAC Christ Apostolic Church tó wà ní Jerusalem tó sì jẹ́ pé Jerusalem ni wọ́n ti mú wá àwọn yẹn ló dá sílẹ̀ tí wọ́n dẹ̀ ń practice ẹ̀ lọ́dọ̀ wọn báwa náà ṣe ń ṣe ní Nàìjíríà?
ìbéèrè tí mo béèrè yẹn mo fẹ́ kí àwọn ọlọ́gbọ́n bá mi dáhùn ni. Tí ò bá wá sí, níbo la ti rí bá a ṣe ń ṣe doctrine wa ní Nàìjíríà? Níbo ni doctrine tá à ń ṣe ní Nàìjíríà, níbo ló ti jẹyọ? Ibẹ̀ yẹn la ti máa rí wípé ọ̀rọ̀ wa ò balance. Kò sí nǹkan tó balance nínú ọ̀rọ̀ wa. Now, Redeemed Church yóò run program ti yàtọ̀ sí ti Cherubim and Seraphim Church. Celestial náà máa run tiẹ̀. Ẹ̀dá wa ẹ̀ wá dúró kíní kan tí ò yé mi wá rèé. Ṣé bí Jerusalem ni wọ́n ti mú ṣé bí Jerusalem ni wọ́n ti mú ministry wá? Ìwọ́n tó gba Jésù lólókọ àtolùgbàlẹ̀, ṣé bí Jerusalem ni wọ́n ti mú ministry yẹn wá? Now, nígbà tí wọ́n mú ministry wá láti Jerusalem, tí àwọn missionaries tán káàkiri ní gbogbo Nàìjíríà nígbà yẹn, kí wọ́n tó rí kí lórúkọ rẹ̀ he márùn tó convert Bible sí English Bible sí Yorùbá kan tó bá pàdé. Now, ṣé àwọn tó mú ministry yẹn wá sí Nàìjíríà, ṣé Cherubim and Seraphim Church ni wọ́n ni? Àbí Celestial Church? Àbí CAC? Àbí The Apostolic Church ni wọ́n? Àbí Anglican Church ni wọ́n? Àbí Redeemed Church or Winners Church ni wọ́n? Àbí Government Church? Àbí Church of Citadel? Àbí Church of kìnìkan whatever? Ṣó ni wọ́n ni? Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dá mi lóhùn láwọn tó mú ministry yẹn wá. Àwọn missionaries tán ń wàásù yẹn káàkiri. Mo dẹ̀ mọ̀ pé àwọn missionaries tán wá yẹn, wọn they are not Yorùbá. Ọmọ Òyìnbó ni wọ́n. Wọ́n wá lè dé kán lo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan. Wọ́n ṣe lo Bishop Samuel Ajayi Crowther nígbà yẹn tí ó pààrọ̀ Bíbélì Òyìnbó sí Yorùbá. Ìbéèrè yẹn mo fẹ́ káwọn èèyàn tó bá ní làákàyè dáadáa, àmọ́ ni mo nílò kan bá mi dáhùn ìbéèrè yẹn. Now, tí ò bá wá rí bẹ́ẹ̀, níbo wá làwa ti wá rí doctrine tí ó wàá mú kí ọba máa sọ wípé ọba tó gba Jésù adé apẹ lórí rẹ̀ o, tí ó wàá gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá rẹ̀, tí ó wàá sọ pé òun fẹ́ tẹ̀lé nǹkan tó jẹ́ wípé kò rẹ̀líváǹtì. Tó bá sì jẹ́ wípé because Orthodox Church tèmi mọ̀ tó jẹ́ olórí gbogbo chọ́ọ̀chì ní Nàìjíríà, gẹ́gẹ́ bóyá ṣe yé mi sí, kò kọjá ìjọ páàdì tá à ń pè ní àwọn Catholic Church, àwọn Catholic Missions. Àwọn ni wọ́n wá láti wá wàásù ìyìn rere fún wa ní Nàìjíríà. Kì í ṣe wípé a ti ń practice ẹ̀sìn yẹn tẹ́lẹ̀, wọ́n mú wá bá wa ni. Now, ǹjẹ́ ṣé bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà Mẹ́dínà ni àwọn Mùsùlùmí Nàìjíríà ṣe ń ṣe? Ìbéèrè mi rèé o, tí ò yé mi o. Now, Mẹ́dínà tá a sọ wípé ẹ jẹ́ n sọ pé Mẹ́dínà àti Mẹ́kà tí a ti mú ẹ̀sìn Islam wá, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ ọbẹ̀ lọ́dọọdún láti lọ ṣàdúrà ń bẹ̀. Ìbéèrè mi wá rèé o. Now, ẹ̀sìn ní Nàìjíríà ń sìn, ǹjẹ́ bí àwọn aráàlú bí Saudi Arabia yẹn, ǹjẹ́ bí wọ́n ṣe ń practice ẹ̀ làwa ṣe ń practice ẹ̀ ní Nàìjíríà? Táwọn kan bá dẹ̀ ní bá ṣe ń practice ẹ̀ la ṣe ń practice ẹ̀, ẹ jẹ́ kí n wá fún wa ní illustration kan tí ò yé mi. Ó ní wípé ṣé àwọn náà ní tẹ̀blíìkì lọ́dọ̀ wọn? Torí ní Nàìjíríà àwa ní tẹ̀blíìkì o. Ní Nàìjíríà àwọn ní ṣòkòtò kéékèèké yẹn. Now, ṣé ní ìjọ kọ̀ríìbù lọ́dọ̀ wọn ní Mẹ́kà Mẹ́dínà ní Saudi Arabia, sáwọn náà ní tó jẹ́ ìjọ? Because tẹ́ bá wò ń sìn, ìjọ ti pín nínú Mùsùlùmí. Àwọn kan wà àwọn kọ̀ríìbù ni wọ́n, àwọn kan wà àwọn tẹ̀blíìkì ni wọ́n, àwọn kan wà àwọn àsànùsíyà ni wọ́n, àwọn kan wà àwọn àsàlátù ni wọ́n. Ǹjẹ́ ṣé bó ṣe ń ṣe yẹn, ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ibi tí wọ́n ti mú ẹ̀sìn Mùsùlùmí wá? Mi ì fẹ́ jẹ́ ká lu ọgbọ́n orí wa o ká fi dá ìbéèrè. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Tí ìbá wa ṣe bẹ́ẹ̀, ẹ̀sìn ẹlẹ́sìn la gbé dání, ẹ̀sìn tí ò rẹ̀líváǹtì la gbé dání.
tó bá jẹ́ wípé ní Saudi Arabia now tó bá jẹ́ pé àwọn náà ní ìjọ tẹ̀blíìkì lọ́tọ̀, tán ní kọ̀ríìbù lọ́tọ̀, tán ní àsànùsíyà, tán ní kí lórúkọ rẹ̀ amadíà lọ́tọ̀, tí wọ́n ní àsàlátù lọ́tọ̀ ní Saudi Arabia, màá sọ wípé àwọn eléyìí o ní Saudi Arabia ẹ̀yà àsàlátù ni wọ́n o ní Nàìjíríà. Àwọn eléyìí o tán wà ní Nàìjíríà o ní Saudi Arabia o ẹ̀yà kọ̀ríìbù ni wọ́n.